A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Lánàá ni ìjọba àpapọ̀ bu ẹnu àtẹ́ lu àjọ àwọn òṣìṣẹ́ lórí ìyanṣẹ́lódì tí wọ́n gùn lé jákèjádò orílẹ̀-èdè lẹ́yìn ìfìyàjẹni tí wọ́n ṣe fún ààrẹ àjọ òṣìṣẹ́ Joe Ajaero. Olùrànlọ́wọ́ pàtàkì fún mínísítà ẹ̀ka ìdájọ́ Kamaldeen Ogundele níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò lórí ẹ̀rọ amóhùnmáwòrán Arise tí ó wáyé lánàá sọ wípé ìyanṣẹ́lódì yìí kì í ṣe fún àǹfààní gbogbo ọmọ orílẹ̀-èdè. Ṣùgbọ́n ààrẹ àjọ olókoòwò TUC Festus Osifo tí òun náà farahàn lórí ẹ̀rọ amóhùnmáwòrán Arise fìdí ẹ̀ múlẹ̀ wípé gómìnà ìpínlẹ̀ Imo Hope Uzodinma kò tíì tọrọ àforíjì lórí bí wọ́n ṣe fi ìyà jẹ Ajaero. Ó sọ èyí bí ìyanṣẹ́lódì ṣe bẹ̀rẹ̀ jákèjádò ṣùgbọ́n tí kò fẹsẹ̀ rinlẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìpínlẹ̀. Nígbà tí ó ń bu ẹnu àtẹ́ lu ìyanṣẹ́lódì ọ̀hún, Ogundele ní ṣíṣe ìkéde ìyanṣẹ́lódì lọ́wọ́ báyìí kò lè jẹ́ fún àǹfààní orílẹ̀-èdè bí orílẹ̀-èdè ṣe ń gbìyànjú àti rápálá kúrò nínú ọ̀wọ́ngógó àti ètò ọrọ̀ ajé tó polúkúrúmuṣu. Ó ní kàkà kí a máa wá bí a ó ti ní ìdàgbàsókè gẹ́gẹ́ bí orílẹ̀-èdè, kò sí ìdí fún ìgbésẹ̀ tí ó lè fa ọwọ́ aago sẹ́yìn. Nígbà tí wọ́n ń béèrè bóyá ìjọba àpapọ̀ ní gbólóhùn pẹ̀lú àjọ òṣìṣẹ́ kí ó tó dé ìpele tí ó wà yìí, Ogundele ní ìjọba ìpínlẹ̀ Imo ti kàn sí ilé-ẹjọ́, ilé-ẹjọ́ sì ti kànńpá fún àjọ òṣìṣẹ́ láti má gùnlé ìyanṣẹ́lódì, ṣùgbọ́n àjọ òṣìṣẹ́ fárígá níwọ̀nba ìgbà tí ìjọba ìpínlẹ̀ kò ti nífẹ̀ẹ́ sí jàgídíjàgan. Ó ní àjọ òṣìṣẹ́ kò lè fi ọwọ́ sọ̀yà wípé ìjọba àpapọ̀ lọ́wọ́ nínú fàákájà tí ó wáyé, èéṣe tí wọ́n fi wá ń bẹ́ nìkan jà fọwọ́ gún gbogbo ará ilé lójú. Kí ló dé tí wọ́n fi ìkanra ohun tí ó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Imo kó bá gbogbo ọmọ orílẹ̀-èdè? Osifo ní nígbà tí ó ń ṣe àwáwí, ó ní àwọn fi ààyè gba àwọn òṣìṣẹ́ tí iṣẹ́ wọn pàtàkì jùlọ, ṣùgbọ́n lẹ́yìn ìyanṣẹ́lódì ọjọ́ kìíní, àwọn ṣe àkọọ́lẹ̀ àṣeyọrí, ṣùgbọ́n bí ìjọba bá túbọ̀ ń fọwọ́ aago sẹ́yìn, àwọn kò ní bẹ́sù-bẹ́gbà láti ti gbogbo ilé-iṣẹ́ pa. Lórí àṣẹ ilé-ẹjọ́ tó kànńpá kí wọ́n má gùnlé ìyanṣẹ́lódì, Osifo ní ìjọba kò lè máa fi gbogbo ìgbà tẹ̀yìn gbérù wọ́n àfi bí wọ́n bá máa fi ọwọ́ ṣìkún òfin mú gbogbo ọmọ orílẹ̀-èdè. Ìròyìn jábọ̀ wípé àwọn òṣìṣẹ́ ní ìpínlẹ̀ Èkó, Rivers, Kwara, Bauchi, Zamfara àti ọ̀pọ̀lọpọ̀ ibi ni wọn kò ti bá wọn fọwọ́ sí ìyanṣẹ́lódì, bí ilé ìfowópamọ́, ilé ìwé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣe ṣí fún iṣẹ́ òòjọ́ wọn. Yàtọ̀ sí àwọn ìpínlẹ̀ díẹ̀díẹ̀ tí àwọn òṣìṣẹ́ gùnlé ìyanṣẹ́lódì, ìyanṣẹ́lódì yìí ni àjọ òṣìṣẹ́ NLC àti àjọ olókoòwò TUC kéde láti fi ṣe ìfẹ̀hónúhàn lórí bí wọ́n ṣe fi ìyà jẹ ààrẹ àjọ òṣìṣẹ́ nígbà ìfẹ̀hónúhàn tí ó wáyé ní ọjọ́ kìíní oṣù kọkànlá ní ìlú Owerri, ìpínlẹ̀ Imo. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ilé ìfowópamọ́ àgbà Central Bank of Nigeria (CBN) ti kéde èròǹgbà wọn láti sún àkókò ìfagilé owó àtijọ́ tí í ṣe igba, ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta àti ẹgbẹ̀rún kan náírà síwájú sí i láì fi ọjọ́ sí i. Èyí ń wáyé bí CBN ṣe ní lọ́kàn láti sún síwájú kọjá ọjọ́ tí ilé-ẹjọ́ tó ga jùlọ dá fún un tẹ́lẹ̀. Wọ́n ní àwọn ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn tí ọ̀rọ̀ kàn láti fagilé ìdájọ́ ilé-ẹjọ́ lórí rẹ̀. Nínú àtẹ̀jáde tí adarí ìròyìn fún CBN Issa Abdulmumin bu ọwọ́ lù lánàá, tí wọ́n pe àkọlé rẹ̀ ní CBN to allow old design Naira banknotes as legal tender ad infinitum, ni wọ́n ti sọ wípé ìgbésẹ̀ yìí wá pẹ̀lú ìlànà lágbàáyé láti gbégi dínà ìrírí ìṣáájú. Wọ́n wá rọ ará ìlú láti tẹ̀síwájú nínú níná àti gbígba owó àtijọ́ fún káràkátà ojúmọ́ wọn pẹ̀lú ìgbésẹ̀ àti dáàbò bo owó ọ̀hún. Bákan náà, kí wọ́n ṣe àmúlò ọ̀nà ìfowóránṣẹ́ tí a mọ̀ sí e-channels fún okòòwò ojoojúmọ́ wọn. Èyí jẹ́ ìgbà kẹta tí CBN fi àtẹ̀jáde ránṣẹ́ lórí ọ̀rọ̀ owó náírà. Ní ìbẹ̀rẹ̀ oṣù yìí, CBN ṣàlàyé wípé kò sí ọ̀wọ́ngógó náírà lórí orílẹ̀-èdè. Lẹ́yìn náà ni wọ́n kéde wípé gbogbo owó náírà ni ó jẹ́ ojúlówó kí ẹnikẹ́ni má ṣe kọ̀ ọ́. Ó ṣe pàtàkì fún CBN láti ṣe àlàyé tó múnádóko lórí ọ̀rọ̀
owó náírà lẹ́yìn ìdájọ́ ilé-ẹjọ́ tó wáyé nínú oṣù kẹta ọdún yìí, bí ilé-ẹjọ́ tó ga jùlọ ṣe kàn ń pá fún CBN láti fi ààyè gba níná igba ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta àti ẹgbẹ̀rún náírà títí di ọjọ́ 21 oṣù kejìlá ọdún yìí, lẹ́yìn tí ilé-ìfowópamọ́ yìí kéde òfin àtúnṣe owó tuntun àti ìgbà tí owó àtijọ́ máa tẹnubẹ́po lábẹ́ ìṣèjọba gómìnà àná fún CBN Godwin Emefiele. Nínú oṣù kẹwàá ọdún 2022 ni Emefiele kéde èròǹgbà àti ṣe àtúnṣe owó náírà kí wọ́n sì ṣe àdínkù sí owó àfojúrí currency circulation gẹ́gẹ́ bí àwárí gómìnà àná. Ó ní èyí yóò ṣe àdínkù sí ayédèrú àti sísan owó ìdásílẹ̀ fún àwọn ajínigbé àti adàlúrú bí ó ti fi gbèdéke ìparí oṣù kínní ọdún 2023 sí i. Nígbà tí ó yá, wọ́n sún gbèdéke ọ̀hún sí ọjọ́ 10 oṣù kejì ọdún 2023, ṣùgbọ́n ìjọba ìpínlẹ̀ Zamfara, Kogi àti Kaduna ni ó pe ẹjọ́ tako agbẹjọ́rò ìjọba àpapọ̀ lórí òfin yìí. Lẹ́yìn èyí ni ìjọba ìpínlẹ̀ Èkó, Ondo, Èkìtì, Kano, Sokoto, Ògùn àti Cross River darapọ̀ mọ́ wọn lórí ẹ̀sùn tí wọ́n pè tako ìjọba àpapọ̀ ní ilé-ẹjọ́. Nínú oṣù kẹta ni ilé-ẹjọ́ tó ga jùlọ fagilé òfin yìí pẹ̀lú àwáwí wípé kò tẹ̀lé ìlànà tó tọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ààrẹ ẹgbẹ́ Nigerian Academy of Letters, akàwé-gboyè Ṣọlá Akínrìnádé ti kọ̀rọ̀ ojú sí bí àdínkù ṣe bá àwọn akẹ́kọ̀ọ́ tí ó fẹ́ wọlé sí ilé-ìwé gíga. Akínrìnádé sọ ìdí tí ó fi ṣe pàtàkì kí wọ́n tètè mójútó ìṣòro yìí lórílẹ̀-èdè kí ó tó bọ́ sórí. Ọ̀jọ̀gbọ́n yìí sọ ọ̀rọ̀ wọ̀nyí lánàá níbi àgbéyẹ̀wò òfin tí yóò mú agbára bá ètò ẹ̀kọ́ lórílẹ̀-èdè nípasẹ̀ STEAM, ètò tí àjọ JAMB ṣe onígbọ̀wọ́ rẹ̀ tí Nigerian Academy of Writers àti Nigerian Young Academy (NYA) ṣe àgbékalẹ̀ rẹ̀ ní ìlú Àbújá. Wọ́n tọ́ka sí kókó ohun tí ó ń fa ìṣòro àti àgbékalẹ̀ òfin tí ó ń dá wàhálà sílẹ̀ láti ọdúnmọ́dún. Akàwé-gboyè fìdí ẹ̀ múlẹ̀ wípé ìṣòro yìí ní í ṣe pẹ̀lú ìlànà àtijọ́ tí kò ṣe ìwúlò mọ́. Fún ìdí èyí ni àwọn ṣe gbọ́dọ̀ dá sí i. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Alága fún Ìgbìmọ̀ Ẹ̀tọ́ Ọmọnìyàn àti Ìgbógunti Ìwà Ìbàjẹ́ Center for Human Rights and Anti-Corruption Crusade (SHURAC) Ebinkobowe Alawe ti rọ àjọ òṣìṣẹ́ Nigeria Labour Congress (NLC) láti fòpin sí ìyanṣẹ́lódì tó ń lọ lọ́wọ́ lórílẹ̀-èdè fún àǹfààní àwọn ará ìlú tí ìyà ń jẹ. Lára wọn ni òṣìṣẹ́ ilẹ̀ Nàìjíríà. Alawe pe ìpè yìí nínú àtẹ̀jáde tí ó tó akọ̀ròyìn lọ́wọ́. Ó ṣàlàyé wípé kò sí àwáwí fún àwọn àjọ òṣìṣẹ́ láti tilẹ̀kùn mọ́ orílẹ̀-èdè látàrí èdè-àìyedè láàrin rẹ̀ pẹ̀lú ààrẹ, gómìnà ìpínlẹ̀ Imo àti iléeṣẹ́ ọlọ́pàá. Ó ní àwọn tí ó máa jìyà ìyanṣẹ́lódì yìí ni àwọn òṣìṣẹ́ tí wọn kò rówó gbà àti àwọn ará ìlú. Kò sí èyí tí ó tabá nínú gómìnà ìpínlẹ̀ Imo Hope Uzodinma tàbí kọmíṣánná àná fún ìpínlẹ̀ Imo. Kí wá ló fẹ́ jẹ́ èrè àjọ òṣìṣẹ́ lẹ́yìn ìyanṣẹ́lódì? Kí ààrẹ àjọ òṣìṣẹ́ tí ọlọ́pàá tàbùkù sí pẹ̀lú àṣẹ gómìnà ìpínlẹ̀ Imo gba ilé-ẹjọ́ lọ. Ìyanṣẹ́lódì yìí kò lẹ́tọ̀ọ́ rárá. Kò yẹ kí wọ́n wọ́de gbogbo ọmọ orílẹ̀-èdè lórí fàákájà tí ó wáyé láàrin àjọ òṣìṣẹ́ àti ìjọba. Kí NLC àti TUC bọ̀wọ̀ fún ilé-ẹjọ́. Àtẹ̀jáde náà tẹ̀síwájú wípé ilé-ẹjọ́ ti pàṣẹ kí àjọ òṣìṣẹ́ má gùnlé ìyanṣẹ́lódì. Nínú òfin ni ìjọba tiwantiwa wà. Ìdásílẹ̀ ìjọba tiwantiwa sì dá lórí ìlànà òfin. Láìsí ilé-ẹjọ́ kò sí ìlànà òfin. Fún ìdí èyí ni gbogbo ènìyàn fi gbọ́dọ̀ bọ̀wọ̀ tẹ̀lé àṣẹ ilé-ẹjọ́, kò ní fi ṣe ipò láàrin ìlú. Bí àṣẹ ilé-ẹjọ́ kò bá tẹ́ àwọn àjọ òṣìṣẹ́ lọ́rùn, kí wọ́n pe ẹjọ́ kòtẹ́milọ́rùn takò ó, yálà tí wọ́n fi ń tàpá sí àṣẹ ilé-ẹjọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Adájọ́ Abíọ́lá Ṣọládọyè láti ilé-ẹjọ́ tó ń gbọ́ awuyewuye lórí ẹ̀sùn ìfipábánilò ti rán
bíríkìlà kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Gabriel Àwáyè lọ ẹ̀wọ̀n gbére látàrí wípé ó fi ipá bá ọmọdébìnrin ọmọ ọdún 13 ní àjọṣepọ̀ nínú iyàrá rẹ̀. Ìjọba ìpínlẹ̀ Èkó ni ó fi ẹ̀sùn kan Àwáyè ní ilé-ẹjọ́. Wọ́n ní ó ṣe ẹ̀sùn yìí ní ọjọ́ 2 oṣù kẹfà ọdún 2021 ní òpópónà Àgbàwàyè, agbègbè Command, Àgbàdo Òkè-Odò, ìpínlẹ̀ Èkó. Nínú ìdájọ́ rẹ̀, adájọ́ sọ wípé abánirojọ́ fi ìdí ẹ̀ múlẹ̀ wípé lóòótọ́ ni afẹ̀sùnkàn ṣe ẹ̀sùn oníkókó méjì tí ó dá lórí ìbálòpọ̀ ìdọ̀tí àti ìfipábánilò. Ẹlẹ́rìí ṣàlàyé wípé ọmọ ọdún 13 yìí wà pẹ̀lú ìyá bàbá rẹ̀ nígbà tí ọ̀rẹ́ rẹ̀ Rọ̀fíàt wá pè é wípé ẹ̀gbọ́n rẹ̀ ń pè é. Ẹlẹ́rìí ọ̀hún tẹ̀síwájú wípé nígbà tí ó dé ibẹ̀ kò bá ẹ̀gbọ́n, ó rí afẹ̀sùnkàn tí ó tì í bọ́ sórí ẹní tí ó sì bá a ní àjọṣepọ̀. Lẹ́yìn gbogbo atótónu, adájọ́ rí i wípé Àwáyè jẹ̀bi ẹ̀sùn méjèèjì. Bẹ́ẹ̀ ni ọmọ ọdún 13 yìí náà tọ́ka wípé afẹ̀sùnkàn ni ó bá òun ní àjọṣepọ̀ tipátipá nígbà tí ó wà ní ọmọ ọdún 13. Adájọ́ ní ìwà afẹ̀sùnkàn yìí kò jẹ́ kí ó yẹ ní ẹni tí ó lè bá àwọn ènìyàn gidi gbé láwùjọ, kí wọ́n tì í mọ́ inú ẹ̀wọ̀n títí láé, kí wọ́n sì kọ orúkọ rẹ̀ sínú ìwé àwọn oníwà ìdọ̀tí bíi tiẹ̀. Ilé-ẹjọ́ yìí wá tẹnumọ́ ìgbésẹ̀ ìjọba ìpínlẹ̀ Èkó láti gbógun ti gbogbo àwọn oníwà ìdọ̀tí báyìí, kí wọ́n sì rí i dájú wípé ìrànlọ́wọ́ wà fún àwọn tí ó bá kojú ìṣòro bẹ́ẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Gómìnà ìjẹta fún ilé-ìfowópamọ́ àgbà Central Bank of Nigeria (CBN) Muhammadu Sanusi kejì ti sọ wípé yíyá tí CBN yá ìjọba àná lówó lábẹ́ ìṣèjọba ààrẹ Muhammadu Buhari ni ó túbọ̀ pa kún ọ̀wọ́ngógó tí ó wá sọ owó náírà di yẹpẹrẹ. Wọ́n ní owó tí CBN yá ìjọba àpapọ̀ wọ n22.7 trillion, èyí sì ti kó bá àlàyé lórí àkọọ́lẹ̀ iṣẹ́ CBN. Emir kẹrìnlá fún ìpínlẹ̀ Kano sọ bákan náà wípé CBN ti gùnlé àwọn òfin lórí owó tí yóò gbógun ti ọ̀wọ́ngógó àti ìdarí owó Financial System Stability. Sanusi sọ ọ̀rọ̀ wọ̀nyí lánàá níbi ètò MTN Capital Market Day tí iléeṣẹ́ MTN ṣe àgbékalẹ̀ rẹ̀ láti pèsè àlàyé lórí ọ̀rọ̀ owó láàárín ìlú, àwọn olùdásílẹ̀ ilé-iṣẹ́, àwọn ọ̀jọ̀gbọ́n àti àwọn tí ọ̀rọ̀ kàn. Gómìnà CBN Ọláyẹmí Kàdóso náà sọ wípé CBN yóò padà bọ́ sí ipò rẹ̀ fún owó tó dúró déédéé láìpẹ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Leadership tó jáde lónìí. Ìgbẹ́jọ́ lórí akẹ́kọ̀ọ́bìnrin láti ilé-ìwé gíga University of Lagos Chidinma Ojukwu, afurasí tí ó ṣekú pa aláṣẹ àti olùdásílẹ̀ Super TV Yusuf Ataga, tí ó yẹ kí ó wáyé lánàá ni kò lè wáyé látàrí àìsí afẹ̀sùnkàn nílé-ẹjọ́. Ojukwu, akẹ́kọ̀ọ́ onípele kẹta láti ẹ̀ka akọ̀ròyìn Department of Mass Communication, ni ó ń jẹ́jọ́ níwájú ilé-ẹjọ́ gíga ìpínlẹ̀ Èkó tí ó fìkàlẹ̀ sí Tafawa Balewa Square pẹ̀lú ẹ̀sùn oníkókó 9 tí ó rọ̀ mọ́ ìpànìyàn, olè àti jìbìtì. Òun pẹ̀lú ìbátan rẹ̀ lóbìnrin Chioma Egbuchu àti ẹnìkan tí wọ́n ń pè ní Adédàpọ̀ Quadri ni wọ́n jọ fi ẹ̀sùn kàn nílé-ẹjọ́. Ojukwu àti àwọn méjì yìí ni ìjọba ìpínlẹ̀ Èkó pè lẹ́jọ́ ní ọjọ́ 12 oṣù kẹwàá ọdún 2021. Níbi ìgbẹ́jọ́ tí ó yẹ kí ó wáyé lánàá ni wọn kò ti kófìrí Ojukwu àti Quadri láti ọgbà ìwà àtúnṣe. Wọ́n ní ìyanṣẹ́lódì tí àjọ òṣìṣẹ́ gùn lé ni ó fa ìdíwọ́ fún eléyìí. Adájọ́ Yétúndé Adésànyà sọ wípé àwọn òṣìṣẹ́ ọgbà ìwà àtúnṣe sọ fún ilé-ẹjọ́ wípé àwọn kò lè fi ojú wọn bá ilé-ẹjọ́ títí di ìgbà tí ìyanṣẹ́lódì bá kásẹ̀ ńlẹ̀. Láti lè rí i dájú wípé ìyanṣẹ́lódì á ti kásẹ̀ ńlẹ̀ ni adájọ́ ṣe sún ìgbẹ́jọ́ sí ọjọ́ 5 àti 7 oṣù kejìlá ọdún 2023 fún ìtẹ̀síwájú ìgbẹ́jọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tun. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.